Hello, everyone. Welcome to Toyeen Talks. Good morning, good afternoon, good evening, wherever you are watching me from. Thank you for tuning in. We appreciate you. Thank you for your comments. Thank you for your like. And if you're a new subscriber here, please don't forget to hit the subscribe button so that you don't miss out on our videos. Yes, let's dive into this. Today's video is good. Watch it right now. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. ohun tá a máa ṣe àtúmọ̀ ọkùnrin mọ́lẹ̀ àmà eléyà tó akọgbọ́n akọ ẹ̀ lọ́gbọ́n tó bá dẹ̀ lónìí gbọ́ ò fẹ́ máa bá wa kú lónìí àwa gan kò ní rẹwà kí ló kàn wá kí ló kàn mí kan pẹ̀ sí màtá àwa gan máa dúró yìí èmi sùn tẹ́nìkan máa ṣe fẹ́ ní bọ̀dì. Tòkunbọ̀ ológun kò lòṣì wàhálà ẹ̀wọ̀n ló sì máa fi lò gbá yìí ẹ̀wọ̀n ló máa fi lò gbà a máa sọ̀rọ̀ a máa wúrọ̀ a máa wú ẹ̀ ẹ̀ máa ṣe kí ni eléyìí onion colour ni wey fine ó fine ẹ á sọ̀rọ̀ ọba ẹ fáwọn bá lẹ̀ o ẹ kọ́ bá sáré tí ẹ kàn lọ bọ́ba o wọ́n lè máa lọ bọ́ba gan-an àwọn tó máa ń ṣe ẹgbẹ́ àlọ́ bọ́ba ẹ̀rọ fún ìṣe lásán ni ihun táwọn ń jẹ nìyẹn ihun tó ń jẹ nìyẹn ihun tá à ń ti ń jẹ nìyẹn wọ́n lọ bọ́ba ẹgbẹ́ lọ́ba ẹ̀rọba ẹgbẹ́ irọ́ ló ọmọ yẹn èyí tó ń ṣe lọ́ba ẹ̀rọba ó parọ́ kú máa ń parọ́ gan á lóun rí irọ́ ló ń pa ó máa parọ́ ó lè lóun fẹ́ ẹnìkan tó fẹ́ kíní kan bóyá kó fi nǹkan ránṣẹ́ sí mo pẹ́ owó yẹn máa gbà lọ́wọ́ yìí ní ló búkú ọmọ ní sí mo mọ̀ ẹ máa gbára yín sọ́ọ́rí o ó má ṣe rẹ̀ léṣe má wò tébù tèmi o bí làwà Adéwálé Agogo Jamiu ní wẹ́ẹ̀tì ọmọ mi tó dáa lálùbáríkà gbogbo ilẹ̀ máa ṣoríire gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń rọ àbá ẹ̀ tẹ́ ń gbàdúrà tínú yín ń dùn ẹ ní ṣorí burúkú ẹ máa láyọ̀ dọjọ́ alẹ́ ni ẹ máa rí ṣe ni ẹ ní tọrọ jẹ àwa mú kárí wọn gbé ọmọ mi wọn gbé pọ́tébù ọlọ́pàá gbé pọ́tébù náà rù lọ lẹ́lẹ̀ mo ní pọ́tébù má ṣayé ẹ bẹ́ẹ̀ ayé òkìtè tẹ̀lé wọ́n gbà wọ́n rí fídíò yẹn ebi tí ẹ̀mí rí nígẹ̀ta àárọ̀ àná bí nǹkan mo rí bó ṣe wò wọn náà ti gbé wọn ní látàlẹ́ àgẹ̀ta ló ṣẹlẹ̀ èmi bí mo ti sùn ayé tó tiẹ̀ wà nú ayé tá a wà sí ṣó yà ayé kéèyàn máa náà gbé pọ́tébù náà rù lọ lẹ́lẹ́lẹ́ ọlọ́run tí n bá sọ fún mi pé tí pọ́tébù yẹn gan tún dá rẹ̀ sí náà mo á ronú náà ọlọ́run bá mi yọ ọmọ inú wàhálà yìí pọ́tébù bó ti rọ́lọ́pàá wá dá wọn lóhùn wọ́n kàn ṣe é léṣe àánú ẹ̀ tí ẹ̀ ṣe mí pọ̀ tí á lọ fògo tiẹ̀ wé ti pọ́tébù láwọn èèyàn gidi lára tó kàn fà má èṣù àwọn elérùkọ àbẹ́tò ṣọ́ọ̀bù àwọn afẹ́ ṣí ṣọ́ọ̀bù afẹ́ fún wa ní ṣọ́ọ̀bù 200 afẹ́ sanwó lé Grace táwọn gbọ́ original Grace ẹ̀rí kó tún gbórin jáde tiẹ̀ yàtọ̀ gbogbo àwọn tiẹ̀ tó connect mọ́ labroad owó yẹn káná fẹ́ gbowó yẹn káàṣì lánàá ká ní 40 million gọ́gọ́ náà fẹ́ gbà or 50 owó yẹn máa pé lánàá òun gan ni lọ́wọ́ kò ń ṣe àwọn ìtọ́jú owó Nàìjíríà sẹ́fẹ́ owó pọ́tébù lòun ṣe owó tiẹ̀ ni kò ṣe irú àwọn tí wọ́n dọ̀rọ̀dọ̀ yẹ wá aṣọ̀lùdé kó tiẹ̀ òun náà fẹ́ wá ṣakọ díẹ̀ fún wa Nàìjíríà kẹ́ máa ṣe we are here akọ went wrong ni ẹ fẹ́ wá ṣe báyìí fún wa tó bá di wọ́n tilẹ̀kùn wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́ àwọn ọmọ ayé tilẹ̀kùn mọ́ wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́ lẹ́gbàá tilẹ̀kùn mọ́ wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́ gẹ́gẹ́ òkú Folúṣọ́ tilẹ̀kùn mọ́ wọ́n ó fi kọ́kọ́rọ́ pamọ́ Ẹ̀dúnjọbí tilẹ̀kùn mọ́ wọ́n ó fi kọ́kọ́rọ́ kò má sọ́wọ́ mi níbi ìṣekúṣe ìdántẹ́rẹ́rẹ́ ìdádèrè kò má sọ́wọ́ mi níbi àbòsí o. àwa bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ àwọn àbúwà ni wàhálà èmi tí mo mọ kọ́mẹ́dì ṣe dáadáa
ẹ lè gbọ́dọ̀ fọ̀rọ̀ ayé tiwa ṣe kọ́mẹ́dì àwọn alágbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ yín kábí ṣe kọ́mẹ́dì. Àkànkẹ́ tèmi tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pamọ́. Florida tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ gẹ́gẹ́gẹ́tì 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 gẹ́gẹ́gẹ́. Làwa family tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́. CBN gets caught. CBN wọ́n ti gẹ̀ẹ́sì pé kí wọ́n máa gẹ̀ẹ́tì social media handles sí. Hey! Gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ yé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó dà bẹ́ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ bó ṣe dáa nìyẹn torí àwọn tó wá máa gbowó lórí social media wọ́n máa rí gbogbo ẹ̀ bó ṣe ń wọlé ó dà bẹ́ẹ̀ Nàìjíríà àwa náà ti ń lọ nìyẹn ẹni tí ó bá dẹ̀ ti ń sọ táàsì ẹ̀ kò lè gbowó lórí social media gbogbo yẹn ti àwa ti mọ̀ yẹn tẹ́lẹ̀ nù gbogbo nǹkan Nàìjíríà ni àwọn kan ti dìde pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ ní ìsìn kóòtù ni gbogbo tó wá ń ṣe láàbùrọ̀dà náà fẹ́ ṣe Nàìjíríà náà máa dá wọ́n fẹ́ máa ṣe social media wọ́n fẹ́ kí kóòtù kó máa mọ information wọ́n fẹ́ kí central bank kó máa mọ information wọ́n máa mọ information everybody wọ́n máa mọ information a máa mọ BVN yẹn a máa mọ wọ́n máa mọ BVN yẹn wọ́n máa mọ NIN yẹn gbogbo àkáǹtì yẹn gbogbo ẹ̀ náà máa róòmù ẹ̀ wọ́n á gbélé lórí gbogbo àkáǹtì tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni owó kọ̀ọ̀kan lè máa wà àkáǹtì ẹ̀ ní abroad wọ́n máa question yes wọ́n máa question pé mo lè ti rówó yẹn ẹ bá fẹ́ máa fi charity kó wá lómi ọbẹ̀ jù. Lizzy Anjorin tilẹ̀kùn mọ́ wọn ó fi kọ́kọ́rọ́ pamọ́. Gbogbo àwọn ọmọ warriors ẹ̀yin ọmọ warriors wọ́n tilẹ̀kùn mọ́ wọn wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́. $7,000 ta ló ní ò like ẹ̀rìngé tí mi ṣáàṣì ni mi ò rò ṣé ẹ̀rìngé kù mi ò rò ó ti ta tipẹ́. Àwọn olóríire orí ìkànnì yìí tilẹ̀kùn mọ́ wọn wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́. Gẹ́gẹ́gẹ́gẹ́ ó ti máa jó omi tó gbé abẹ́ yìí sọ́wọ́ àti ń wò bá máa ṣe pé yóò ṣì yàrá dáradára ya orúkọ mi nìyẹn. Síbẹ̀ lọ́mú síbẹ̀ wá èló ni ó ní síbẹ̀ wá ẹ̀rìngé àtàwọn bóyá 4,000 gbà yìí èrò ṣé ó tó 5,000 ṣá kò lè ju 4,500 mi ò dẹ̀ ṣe di price n tẹ́ bá rí bí lè máa rí. Adéyínká nífẹ̀ẹ́ mi Ọlọ́run wọ́n ní I believe Nigeria will be great by God's lágbára Ọlọ́run to be honest ẹ̀yin tẹ́ bá ti like Nigeria máa ń like yín it's like èlò ló wà lára rẹ̀ 5,000 mo ṣáà kó lè jù bẹ́ẹ̀ 5,000 mélòó ló kù méjì péré ló kù 5,000 silver ló kù ṣọ́ọ̀bù láti ń tayé ọjà níye kan náà silver ló kù 5,000 méjì péré ló kù lọ tó mo ti ta ti pẹ́ bóyá January kí ni ayé a máa ṣe ẹgbẹ́ ìṣàlàyé kí nìkan fún mi tó bá wà bíbà tó bá ń gbàdúrà fún Nàìjíríà tó bá ń gbàdúrà fún ibi tó bá wà ìlú máa rọ̀ ẹ́ lọ́rùn àwọn afẹ́dá irú èmi sìn I want the best for my country àwọn olùbí tẹ̀ ń wá yẹn tí àwọn ọgbọ́n olú yẹn tó bá ṣépè tó bá bàlú wọn jẹ́ ẹ̀yin kò ní débà ẹ̀ ní débà but we thank God lẹ́nu tẹ́ bá wo example sí tẹ́ bá wo UK America Canada tó bá ní àwọn ọmọ òlù tó ń wá bàbẹ̀ yẹn gẹ̀ẹ́sì tó ń ba ìlú yẹn gẹ̀ẹ́sì ọmọ Nàìjíríà ni ẹ̀yin náà ẹ mọ̀ náà àṣejù wa ti pọ̀ jù a máa ń ba nǹkan jẹ́ jù wọ́n nílé láti ń kẹ̀ṣẹ̀ orò ṣe the same thing ṣẹ́yìn tẹ́ ẹ bá lu yín jẹ́ báwo ṣe máa dé lónìí ìlú tẹ́ni fẹ́ lọ́ba ẹ̀ ní fẹ́ dàbẹ̀rù ṣé bí UK ṣe rí tẹ́lẹ̀ nìyẹn máa ń sọ fẹ́ lómi nù pé kí ló ń ṣe yín gan apá ẹ mọ ọdún tí rà wá ti ń travel tí wọ́n fẹ́ gbàgbé tí mo fẹ́ rá sí lóyìnbó máa rá sí lóyìnbó
má ti kó sá síbẹ̀ tí bá máa rán sí Canada Amẹ́ríkà gbé má ti sá síbẹ̀ bọ̀ oníkálukú ló mọ nǹkan tó fẹ́ fúnra rẹ̀ oníkálukú ló mọ nǹkan tó fẹ́ fúnra rẹ̀ ẹ má máa sọ pé kìíní èyí tó bá da ẹ lu dára ẹ tanná fún mi o ẹ tanná fún mi inú ṣọ́ọ̀bù tí ń dúdú torí àwọn tó máa ń wá gbàgbà wọn lálẹ́ wọ́n wà rọ̀pá àti close sọ fún àwọn ọkùnrin ẹ̀kan lọ tanná ẹ lọ tanná fún mi ó yẹ wá jẹ́ kúlà mẹ́ta mẹ́rin kí lẹ tún ṣe lọ́wọ́ ó ti tán kí ló wà nù kéèyàn ẹ̀fọ́ rírò ẹ̀fọ́ ẹlẹ́gùsí àtàpọ̀n iṣẹ́ tútàpọ̀n ni ilá lásìkò ókè ọbẹ̀ dídí yẹn kí ló wà mẹ́ kí lẹ ṣe sí. màá wà wò létà sọ ọmọ mi ọkọ bá mi sọ lórí WhatsApp kí ló ń kó ṣe kọ́ṣíkúlà ó ní ilá káṣíra ilẹ̀ wo ọmọ nǹkan wá gbé báyìí tàbí kó lọ gbé síbi ọ́fíìsì mi lọ́hùn lẹ́yìn ọgbẹ́ sínú lọ gbé sínú ọ́fíìsì mi ìyá aláṣẹ yẹn fẹ́ já mi mú. $7,000 mo ní àwọn aṣọ ọkùnrin $160 ọ̀pá márùn-ún mo ní àwọn polish lace mo ṣe já àwọn ọjà yẹn mo ní white mo ní butter colour and the blue ẹ lè wo ẹni tẹ́ bá rí WhatsApp status mi wà bẹ ẹ má béèrè pé lótú ni 160 ní ọ̀pá márùn-ún ẹ̀ ọ̀pá mẹ́wàá ẹ̀ máa jẹ́ 320,000 ìwọ tó bá fẹ́ kí ọkọ ẹ kó ṣiṣẹ́ fún ẹ dáadáa tó bá gbọ́ ṣe kinní ẹ fún mi Àdìsá ṣe kinní ẹ fún mi tó bá fẹ́ kọ́kọ́ ẹ ṣe kinní ẹ fún ẹ dáadáa tó fẹ́ gbowó ọkọ tó mọ̀ ẹ pé yes tó mọ̀ kọ́kọ́ ẹ tó bá bọ́ aṣọ gidi sí lọ́rùn ó máa fún ẹ lówó gidi rà fún tó bá rí pé ọkọ ẹ ó kù díẹ̀ káàtó fún ìwọ lágbára àti ṣe fún kò sí nǹkan tó bad. Your husband is your this thing now. Tó bá lówó jọkọ ẹ lọ kò sí nǹkan tó bad níbẹ̀. Mi ò ń láìkí kóbìnrin máa dán ọkọ ẹ máa dán ẹ get. Ọkùnrin yẹn gbọ́dọ̀ máa dán ọkọ ẹ gbọ́dọ̀ máa dán kí obìnrin náà ẹjọ́ máa dán papọ̀ ni kò ṣe pé kọ́kọ́ máa dán kí àwọn máa dán ẹ get. Èmi mo ṣe wà yìí o anywhere I go anywhere but Àdìsá tó bá ti rí ọkọ mi látòrí báyìí délé ẹ̀ báyìí ẹsẹ̀ máa ń dán ni bọ̀dá ó bàtà ó máa ń múra bí obìnrin ni ó máa ń múra bàtà ẹ̀ mo tẹ̀lé èmi mo láwọn oníbàtà ẹlẹ́ni jẹ́ mẹ́ta mo lé wọn dànù táìwò mo ní tí n bá tún rí yín bí mo tó máa tó ta bàtà mo ní kí ló ń ṣe rẹ something dey worry you waiting ọkọ mi láìkì bàtà o kó wọ bàtà kó fi tàlẹ́ àti kó ṣakọ kó wọṣọ green kó fi bàtà green sí kó wọṣọ blue kó bá ó bá múra bí obìnrin ni máa ń wò ní kí ló ń ṣe máa ń ọlọ máa ń sọ àwọn ẹlòmíì kan máa rò pé bóyá kiri ló ní aṣọ ẹ̀ pọ̀ ju tèmi lọ ọlọ jẹ́ kí ọkọ ẹ̀ kó ṣe jẹ́ kí ọkọ ẹ̀ kó dán kí wọn náà kẹjọ dán kẹ́nìkan máa dán kóbìnrin máa múra bí ẹni gbọ́jọ́ kú ọkọ ẹ̀ máa múra bí driver èyí obìnrin tá a bá ṣe kíní ẹ̀ mọ́ èsì ń gan when your husband doesn't do your husband has to be ó yẹ kó look gorgeous kó look handsome get release àtọkọ ẹ̀ ní ẹ wò yẹn tó kún bọ́ ọkọ ẹ̀ dà ogun bá ń wò ọkọ ẹ̀ dà ó wà lórí ìwé ìṣíà ó wà lórí amúṣíà tos má lọ fi bàbá Gàdáfì má máa sọ pé bóyá má ka bàbá Gàdáfì mọ ara ẹ o
ọpẹ́lọpẹ́ ọ̀rọ̀ àwọn àti bíi pé ẹ̀ lára bàbá Gaddafi o àti bíi pé tọ́jú bàbá Gaddafi gan àbúrò pé àti bíi káàdì bàbá Gaddafi ò sí mọ́ wàláhì àwọn yẹn wọ́n jọ kọ́ńtrátì tó ń sáyìn ni wọ́n máa dóra wọn dọjọ́ alẹ́ ni bàbá Gaddafi very handsome máa wọṣọ tó fine fine ó fine tó kú àti bíi kéètì gba Gaddafi mọ́ ẹ lọ́wọ́ bàbá Gaddafi wọ́n lọ́ọ̀fà àti bíi pébi wọ́n ní àwọn ṣe báyìí àwọn tọ̀ wọ́n jọ pariwo ráwọn méjì tán gbádùn ara wọn ò lè fira wọn lẹ̀ wọ́n gbé síra wọn ni yàtọ̀ sí Tókunbọ̀ tó máa ń rùn Tókunbọ̀ ó rùn bàbá Gaddafi ìyá jálẹ̀ wọ́n jálẹ̀ ní pé ń bò àwọn ṣe bàbá Gaddafi ò ṣiṣẹ́ kí ló tó ọ̀tọ̀ náà fídíò eléyìí tí mo ṣe àwọn ará YouTube rí mímọ́ náà ìdárayá ló ló ṣìlè ọmọ ojú ọ̀rọ̀ lárí nìyí they are jealous of this. Look at what they did to that lady. She could have been killed. Yes, Dayat Raji látòrí YouTube. Àwọn náà sọ̀rọ̀ ẹni ẹ̀kọ́ ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn pé kàn wo nǹkan tó ṣe fún Liz. Wọ́n ní kẹ́ á dáa fún ẹ mo láìkí náà yẹn. Dẹ̀wà jẹ́ káwọn ará YouTube rí mi dáadáa. Ẹ̀yin tèmi tó gbáàsì Tókunbọ̀ olóṣì ni. Wọ́n fẹ́ pọ̀ ọmọ lọ́mọ ẹ lè rí wàláì ọmọ yẹn ti escape kó mọ́ ọ lọ́wọ́ àbí Liz gẹ́yìn máyé nìsín ọmọ mi Àkànkẹ́ Àdè má wo Liz bàbá rẹ̀ máa rẹ́rìn ọmọ yẹn náà pa wọ́n all my sexy mama pa wọ́n all my sexy baby Liz ó fún ìbàjẹ́ ó wá ń ká wọn láwọn pẹpẹ wọn bẹ́ẹ̀ dídì sì gbẹ lórí ṣùgbọ́n ló ti gbẹ ó ti fẹ́ kú ó ti fẹ́ ṣe ẹ̀rọ ń bóyá fine Àkànkẹ́ Àdè kiss shop kiss wọ́n tó fine ológo dídán ọmọ tó rẹwà awẹ́lẹ́wà mi ọmọ tó pẹ́tì ọmọ tó sẹ́sì ọmọ tó mọwọ́ wẹ̀ ó ti bá gbàjẹ́ wọn àwa àyà ti pọ̀ ta àrò títí kọkùnrin àwọn èèyàn rọ̀gbà yìí ká ni ṣé anything fún Liz wàláì Liz àwọn èèyàn máa dìde ni everybody máa dìde ni ẹ fẹ́ pọ̀ ọkọ mi ní ẹ fẹ́ kó sùn lójú Liz wàláì ó máa ń ṣọ kiri ni a máa ṣọ ṣé Àkànkẹ́ ò ṣe ṣó lé ni ṣé ó gbá mi gbúrò àlàáfíà ló wà kí ló ṣàkànkẹ́ ṣé ó wà òkè kí ló ṣàkànkẹ́ òkété àlọ́ọ̀fù ẹ mọ́ Liz lálọ́ọ̀fù gbogbo àwọn èèyàn pàtàkì ti tẹ̀ lọ́mọ Alákànkẹ́ o tọ́ bá ní ká fi tọmọ tọrọ wọ́n mú wọn kán gbọ́ ọmọ síta èmi àwa múra àwọn ọmọ yìí Liz ni máa mú kọ̀ǹfàmá ọmọ ológo ọ̀ríjínà Liz ni máa mú wàláì kò ṣe bára kọ́lé kan kò ṣe bára ṣe business no godfather no godmother iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ṣe ó láàgùn débẹ̀ ni ẹrù tó jowó ẹ̀ lọ mọ́mísì Florida wọ́n ní Liz ló fi ń tajà sí i olórí burúkú olóṣì Tókunbọ̀ ìwọ ni bàbá fi tajà wèrè tí mo lájẹ mo fi ṣéènì lásán mo fi forúkọ ẹ pé mo forúkọ ṣéènì pé kíní kan Tókunbọ̀ olóbùkún olóṣì mi rí ṣéènì yẹn tà mí rí yẹ́rìngì yẹn tà wàláì mo tọ́jú ẹ̀ mo yà sọ fún ọmọ ìwé kan yà kíìpù ẹ̀sẹ̀ ẹgbẹ́ kan bá travel ní ìsìn ni mo ṣe máa wá kó síta pé ẹ gbà wá ẹ bá wa tún rà àwa ṣẹ̀ wá porúkọ mi sí mo pe Àbíkẹ́ Jagaba àwọn èèyàn bá mi rajà lọ bí ilẹ̀ bí ẹni àwọn èèyàn pàtàkì òun lórí burúkú ló yí ẹ̀ka ìwọ ẹ̀yin méjèèjì àti ìyá àtọmọ yín àwọn olórí burúkú ológo empowerment ni I never shop afẹ́sànwó ilé lóyìn yín ká kò sí èèyàn gidi mélòó wà láàrin yín àwọn mélòó bíi méjì mẹ́ta tó ń fẹ́ fi gbọ́wọ́
ìkan wà lamẹ́ríkà ìkan wà ní UK tó ń ṣe kí náà ti ń pè é ìyá àbẹ́là ìyá fìgbẹ́ pẹ́ ìyá àbàdàn tí fìgbẹ́ pàbẹ́là náà ń pè yẹn àbí orúkọ èmi fìgbẹ́ pàbẹ́là lèmi mọ tó yòókù fìgbẹ́ pàbẹ́là ìyẹn àwọn tó ń ṣe fake recruitment lórí yìí kú dànù ibẹ̀ náà tí ń ró tán fi ń ba ayé àwọn èèyàn jẹ́ wọ́n kú lówó ọ̀ǹgàn òkú yọ lára wọn wọ́n máa wá nàìjíríà bá ìjà kankan jàǹkárí wọ̀nà gbé sórí ìrírú ẹ̀rí ṣé ló rà yẹn náà ṣé ló nìyẹn. ọ̀dọ́ Àbíkẹ́ Jàgàbá yẹn tẹ́ báyìí wọ́n ṣe ń ṣílé àwọn tó ń ṣílé àwọn èèyàn pàtàkì àwọn obìnrin tọ́lọ́run ti dá lóhùn gidi ọkùnrin tọ́lọ́run dá lóhùn lọ́dọ̀ àwọn ọmọ Àbíkẹ́ Jàgàbá yẹn àwọn gúrùpù ẹ̀ bó ṣe ń dá fọ́kọ ló ń dá fúyàwó ọba gidi kọ̀ǹfàmà ọba òṣìṣẹ́ àwọn ọba rẹ̀ ṣe pa àwọn ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ọba àwọn olórí wọn táwọn olórí wọn jẹ́ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ àwọn ọba tó lówó lọ́wọ́ tó gbé dání kọ̀ǹfàmà ọ̀dọ̀ Àbíkẹ́ yẹn ni gbogbo wọn wà wọn ní àwọn ọba ibi àwọn olórí gidi ọ̀dọ̀ ọlọ́wà kẹjọ lórí àwọn olórí Àbíkẹ́ Jàgàbá olórí táwọn máa ṣe pati Nàìjíríà ní Wàsíù ló fún one date Wàsíù Àyìndé ló fún one date àgbà Àbíkẹ́ Jàgàbá náà mọ mí o mo kẹ́kẹ́ o mo kẹ́kẹ́ Àbíkẹ́ jẹ́ kán máa bú ẹ èébú òṣò Jàgàbá jẹ́ kán máa bá ti ní ọmọ olówó Gábà èébú olórin tiwọn àwọn olórin tiwọn àwọn olórin gbogbo olórin wọn ní Jàgbà Bàgídí gbọ́wọ́ ní gbogbo mùsíṣà àtọ̀dọ̀ wọn gbogbo yìí ẹ̀dá bẹ̀rẹ̀ olórin yìí Jàgbà olórin wọn jà wọ́n olórin gbà Jàgbà. Àyìndé àrí Liz pẹpẹ sùn ẹpọ Lizzy Anjorin mi ayáláwá àtiwá o Anjorin pẹpẹ sùn alájà Lizzy ló jẹ́ bẹ́ẹ̀ Àyìndé ló ń kí wọn. àwọn olórin èmi nìkan olórin àwọn nìkan ló máa wà bẹ́ẹ̀ wọ́n fi 15 minutes náà máa fi náwó àbí 1 hour àwọn ọmọ òrówó náà àwọn ọmọ empowerment ẹ wá máa rí àwọn ọmọ ẹgbẹ́ wọn náà bí ìgbà tó lọ tú wọn lẹ́ni ẹ ti rí wọn àwọn ọmọ ìjọba ẹ̀rí eléyà máa sọ ẹ náwó mi ò rọ́wọ́ yìí nígbà tó wà rú. ìjọ láàrin àròwọ wọn máa pariwo ní wọn àwọn ọmọ ìjọba ẹ̀rí nígbà tó tú wọn lẹ̀lẹ̀ nígbà tó tú wọn lẹ̀ ń gáràjì ọkùnrin àríwọ̀n náà máa bẹ́ àwọn wèrè àtàjà orí yìí burú àwọn wọn ò jíjó agídí mọ́ dáadáa. gàgà tí gẹ́gẹ́ àbí kára máa gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí ẹ̀rí Làfúnkì Àyìndé ló pè Làfúnkì yèyé Ọ̀ṣun àwọn yẹn lówó lọ́wọ́ tó fi ń ṣayé máàmì Núràtì Dìbò mi ní wáyé tì máàmì nìyẹn máàmì wọ́n máa ń tọ́jú mi dáadáa ìyá mi alálùbáríkà àwọn ìyá dáadáa ni wọn ò náwọn ti rìtáyà bá rí gbogbo nǹkan tó ń gbé wá fún mi máàmì tẹ́ bá tiẹ̀ tún rí ní ìsìn lẹ́nìí nígbà máa ṣe ń dóbì báyìí kọ́ńbífù ara kọ́ńbífù tẹ fún ẹ mo fi kọ́ńbífù sí ìjọ mi máa ṣe ń dóbì máa fi kọ́ńbífù sí máa wá fi edé wẹ́wẹ́ edé funfun wẹ́wẹ́ yẹn máa wá ra mú máa ṣàn máa fi sínú ẹ̀ máa fi sínú ẹ̀ ní mo fi kọ́ńbífù sí mo ti ṣe ẹyin sẹ́tọ̀ mo fi kọ́ńbífù sí kí náà ti ń pè mí
sí indomie wá tún wá mú sweet corn mo tún ṣàn sí tó délẹ̀ báyìí ìjọ́ mi mo lè wá nìkan bí fún yẹ pé ẹja túnà ẹni wà lórí gbà mí láti fi sí báyìí ìjọ́ mi máa fi ẹja túnà sí máa wá sí indomie máa mú crayfish white yẹn máa fi sí máa ti fata gígùn sí àti tin tomato ata gígùn máa ń lò àti tin tomato máa fi sí báyìí máa ti dà sí tó bá jiná tán báyìí màá wá fi sweet corn yẹn màá wá ṣàn màá dà sí ara steam mọ́jú ẹ̀ màá bó ẹyin lé lórí ìjọ́ mi kí n fi chicken kí n ra fi chicken sí àbí kí n fẹ́ já sí tọ́ màá máa jẹ mo gbádùn èmi gbádùn gan kílé kan màámi má bá mi dúpẹ́ kúkú dáwó kóòtù fún mi dẹ̀ dáwó kí n pàdé yín l'Àbújá mi dẹ̀ jẹ́ kí n lọ bójú yín jẹ́ kí n di wanted in the list wọ́n máa ṣe gẹ́gẹ́ ara wa ni. kí lè lẹ́yìn kan ẹ máa gbọ́ ó ní in the last days there will be very difficult times for people will love only themselves and their money they will be boastful and proud scoffing at God disobedient to the parents. wàhálà ti wà o ṣé ń gbọ́ ṣé o ti gbọ́ òkété wọ́n ní kó lọ ka 2 Timothy orí 3 ìwé Timothy 2 Timothy wọ́n ní kó lọ ka 2 Timothy chapter 3 verse kí nìyẹn ẹ̀yà tí àti ẹ̀tìmọ̀ pé kí wọ́n bẹ̀rẹ̀ láti chapter 3 bó bá bẹ̀rẹ̀ láti orí kìíní bó bá kà délẹ̀ wá kà wọ́n ní àwọn ọmọ ayá ní ìgbà wọn mú ní gbọ́ràn sóbi wọn lẹ́nu òun náà ni wọ́n sọ yìí wọ́n ẹ máa nífẹ̀ẹ́ owó ẹ máa nífẹ̀ẹ́ gbá ẹ máa nífẹ̀ẹ́ àwo gbogbo ẹ̀ náà ni ẹ máa bóòsì ẹ máa proud bẹ́ẹ̀ ṣe bóòsì ni wọ́n proud wọ́n bóòsì fún wa báyìí wọ́n bóòsì fún wa báyìí ó dẹ̀ wà ní bíbélì náà wọ́n sọ pé gbogbo ọmọ tó bá ti yájú ságbà wọ́n ló máa jìyà ni ẹ bá mi wá British Army yẹn ẹ bá mi wá YouTube lẹ́tí fún mi ní Bible fast yẹn ẹ bá mi wá kẹ́ ẹ bá wa tẹ̀ síbí àwọn ọmọ tó bá ti yájú sáwọn tí ó jù wọn lọ tó yájú ságbàlagbà tó bẹ́ẹ̀. àbá kò jù bẹ́ẹ̀ lọ o ẹ̀yin tí Facebook ẹ ṣé mo kí yín o ẹ bá mi ṣí àkíní yìí kó jágboro ayé o Tókunbọ̀ ó tún ti ń lọ gbé kámẹ́rà Tókunbọ̀ gbé kámẹ́rà ó tún ti ń lọ sí ibi tó ti ń lọ gbé kámẹ́rà ẹ lọ́hùn onídèkúdè ń tọwọ́ bọ̀ máa tọwọ́ bọ̀ dì túlétúlé tọwọ́ bọ̀ kú lójú ó tún ti ń lọ wá tún lọ ya gbogbo kámẹ́rà díẹ̀ ìtàn tún gbé síta yẹn kú wà ń bẹ̀ aláìlójútì ó tiẹ̀ lójútì ẹ má ẹ̀ka parọ́ o èyí tó wà lẹ́yìn ó mú ọmọ ṣúgà bọ̀ yẹn àbí kí ló ń jẹ́ bọ̀bọ̀ yẹn ò ṣe dáadáa o ó bà nǹkan jẹ́ o ó dẹ̀ ṣe wà yẹn tó fi kúrò lẹ́yìn ó sá lọ fún ọmọ ẹ̀ ní torí ọmọbìnrin á ti fẹ́ pa ó sá lọ fún ni nonsense o lè máa náyé àwọn ọmọlọ́mọ lára bẹ́ẹ̀ yẹn náà bọ́n tún ṣe ń sọ fún ẹ bẹ́ẹ̀ ló ń wá ló tún bú ọ̀bẹ ló tún ṣe kí ló fẹ́ gbà nù ẹ̀ kí ló fẹ́ gbà ń bẹ̀ ní tó máa ń ṣe most of them ni pé káwọn tó ń follow wọn kọ́ máa lọ sọ pé bóyá wọ́n beat wọn a máa dán ẹnu òṣì bí ẹ̀rì màmí náà sọ ní Ọlọ́run jẹ́ lórúkọ Jésù all I'm sending another one before Christmas deliver to your doorstep by grace ẹ̀rì àwọn màmí tó ń tọ́jú mi nìyẹn wọ́n fẹ́ tọ́jú mi pa èmi màá wá bójú wọn jẹ́ àwọn godmother tèmi sí ace àwọn godmother tèmi tó àlórí ìkànnì gọ́fẹ̀rẹ̀ àti mo ní bí nǹkan ra nǹkan tí màá máa jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n fún mi ní nǹkan jíjẹ wẹ́rẹ́wẹ́rẹ́ mi ò jẹ́ gbé yín dé kóòtù èmi mo promise yín ní dáwọ́ kóòtù lórí ìkànnì táwa mi ní dáwọ́ ẹjọ́ ní dáwọ́ ọ̀ràn mi ní kọjá ìyá ara mi lọ́dọ̀ kọ́mẹ́dì là máa ṣe ń bí kọ́mẹ́dì kọ̀ǹfàmá là máa ṣe ń bí ní ìdẹ̀ni ìfẹ́nu méjì báyìí sọ̀rọ̀ ẹnu ẹyọ kan ni ẹ mọ̀ pé ibi tí n bá lọ mú un lọ èmi ò ṣe báyìí lórí social media àwọn tí ò mọ ibi tó ń lọ ṣe mọ àwọn kan wà they want to belong they want to make name they just want to they don't have that idea a máa jọ ìjà gbàǹbíjà lọ́hùn a lọ ṣe ẹ máa copy and paste ẹni tí most people wọ́n ṣe nìyẹn bọ̀bí tá àwa gbẹ ibi tí n bá yẹ mọ̀ pọ̀ bá lè Elizabeth integrity yẹn wà bẹ́ẹ̀ láti ilẹ̀ ni ẹ lọ fẹ́ kábíyèsí o
ẹ má ẹ̀kọ́ ọmọ yẹn borúkọ yín jẹ́ ẹ má mo tiẹ̀ jẹ́rìí yín mi ò ṣe rí mo jẹ́rìí yín 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 ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀. kábíyèsí o ẹ̀yin olórí ẹ sọ fún kábíyèsí kó má dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ò bá kàn bẹ́ẹ̀ kó má dá sí o ẹ sọ fún kábíyèsí ẹ̀yin olórí ẹ sọ fún kábíyèsí wa bẹ́ẹ̀ kó má dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ kó má yẹ kó ọmọ tí ò ṣe ọmọ gidi kan kó má yẹ kó ṣe kínní ṣé ẹ rọmọbìnrin tó wà kéjọ tó fẹ́ máa kọ ẹ lè dànù ní ti ṣàlàyé fún yẹn lè dànù lọ́dọ̀ yín àìjẹ́ bẹ́ẹ̀ ó máa fi orí ìtẹ́ bàbá yẹn ó máa fẹ́ fi orí ìtẹ́ kábíyèsí ó fẹ́ fi orí ìtẹ́ wọlé o ẹ má yẹ kó fi orí ìtẹ́ kábíyèsí wọlé o àwa dé respect ọba yẹn gan àní fẹ́ ká ẹ jẹ́ kí ìjọba ṣe iṣẹ́ bó ṣe kàn ṣe iṣẹ́ ẹ má gbàgbé pé ẹni tí ìjọba bá ti wá tó jẹ́ wọ́n bá ti jẹ́ nǹkan wanted bẹ́ẹ̀ ẹ̀yin ẹ má gbàgbé the next thing ni pé wọ́n máa ṣe ìní báskẹ̀tì ẹ máa gbọ́ basket ṣáàbà olóbo onífolójú orúkọ mi náà nìyẹn ó fò lè sí báskẹ̀tì ẹ̀rẹ̀nu ẹ̀ onífolójú orúkọ mi náà nìyẹn ó fi kiri sí ó fò lè sí dáwọ̀dá àdìsá ó forúkọ mi sí onífolójú yẹn correct and formal name orí onífoyì náà ni ìfọlání lójú títí tá a jókòó sílé ọkọ wa obìnrin aṣerú eléyìí ọkọ rẹ̀ àfẹ́ràn rẹ̀ ná ẹ má ti búlọ̀kù ẹ má ti búlọ̀kù onífolójú bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n bá wọn ẹ̀kọ́ pè mí ń bá wọn ẹ̀kọ́ sọ kò kàn wá ń bí a máa sọ tẹnu wa obìnrin aṣerú eléyìí ọkọ rẹ̀ àfẹ́ràn rẹ̀ ilé ọkọ làwọn wa dẹ̀ bímọ wa dẹ̀ ṣe dáadáa adẹ̀gẹ̀kọ́ ayé ọkọ wa dá gbàdúrà fọkọ wa ọkọ tèmi ò sí lórí wíṣì kò sí lórí wíbáìrò wọn fi wíbáìrò gbé kò yàgbẹ́ sórí ipò kò yàgbẹ́ sórí bẹ́ẹ̀dì ọkọ tèmi dúró déédéé àwọn ọkọ tiwọn ọkọ yín àwọn ìtàn lọkọ gan sí London kínní lásán ọlọ́kadà ló ń bá wọn ṣiṣẹ́ ọkọ wọn lọ́ọ́ má jẹ́ wọ́n parí from London wọ́n máa ń pẹ́ tọ́mọ́ ni ó bẹ̀rẹ̀ láti London ó parí ẹ̀sàgbò gẹ̀rígẹ̀ ó dàgbò gẹ̀rígẹ̀ lásán ó wá di abo bàbá yẹn sọ fún un nbò dàgbò gẹ̀rígẹ̀ látàgbò gẹ̀rígẹ̀ níbo ló bá dé ó dàgbò wanted ní straight away ìwọ tó ti ń dókò packaging dà ẹ̀kọ́ tó dáa tó ti ń dókò tó dáa wá package ayé ẹ̀ gbé ságbó. Jésù mi ò Jésù mi ò Jésù mi ò. ó gbé láti ibi tó yẹ kó gbé yẹn ó gbé lọ sí kìnìún ó rí gbẹ̀rígbẹ̀ association wọ́n gbé ẹ lọ sí trabaye ni wọ́n gbé ẹ lọ sí trabaye wọ́n gbé ẹ lọ sí another planet another continent wọ́n gbé àwọn godmother tèmi wọ́n kò mílíọ̀nù fèmí o wọ́n bá ti ra geisha ẹja tuna wọ́n á fi toothpaste sí wọ́n á fi ọṣẹ ìfọṣọ àwọn nǹkan téèyàn jẹ sweet corn àwọn nǹkan jíjẹ táwọn godfather mi godmother mi nǹkan jíjẹ kan fún mi náwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ wọn fẹ́ kí ebi pa mí kú sí Nàìjíríà ṣé ẹ mọ̀ pé àwọn ọjà ìwọ̀n ń kó fèmí ni Tòkunbọ̀ náà ṣàṣàlàyé fún wọn kó fún mi ni orí commission mo wà commission lèmi wà kò sówó àmánéjì ni tó ti yé yín àwọn godmother tí wọ́n mílíọ̀nù náà ń dá mílíọ̀nù owó ńláńlá ni ọmọ atúniláṣìírí àwọn godfather tèmi mi báwọn kọ́ léra lẹ̀ ni kí mo lè fẹ́ kọ́ sí èmi báwọn ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni tó ti yé yín ọmọ ọ̀dọ̀ làwọn ṣe ń bí àwọn yẹn bọ́ ṣe wà yẹn wọ́n ṣe ń lọ sí EFCC máa lọ ságbo ọlọ́pàá kóòtù nira ẹ̀ owó ẹjọ́ ni àṣìṣe láti dààmú ní òtútù nù yìnyín dráìfù ẹ̀ máa sọ̀rọ̀ báyìí eruku á máa yọ lẹ́nu láì ṣe ṣàǹgò àwọn á pa owó yẹn jọ ọmọ ọlọ́run kan á jókòó sí kọ́nà àbí kan ọmọ tí mo bí ò gbé mi lọ kóòtù
kò dà mí láàmú bí ìbọn ọmọ mi dáwọ́ ẹjọ́ dáwọ́ ẹ̀ràn ọmọ ọlọ́mọ kan á jókòó á lọ fẹnu ẹ̀ kó skúbí rọbì èmi lè máa dáwọ́ kóòtù orí yín burú bí egun tó ń léwèrè ẹ̀ ń ṣí èrè lókèmí àti nonsense àwọn godmother àti òdàwó orí burúkú àti godfather ń bí o wọ́n á ti fún wa láwọn ṣéǹjì owó díẹ̀díẹ̀ ká pè wọ́n síṣẹ́ ṣọ́ọ̀ṣì kan bá wa ṣe iṣẹ́ ọlọ́run ni kó gba aládá kó gbàdúrà lórí ọmọ wò ìyẹn wà òkè ibẹ̀ ọlọ́run fẹ́ ibẹ̀ ìyẹn náà dáa ìtẹ́lọ́rùn tó dáa ni àdúrà làwọn gbà fún wọn bí bóyá ọba dínú ọdún mùsùlùmí ọdún kírísítẹ́nì àbí wọ́n ṣe àwẹ̀ wọ́n á fáwọn tébi ń pa á dẹ̀ fún owó wọn máa ó jọjú wọ́n rí ibi tán náwó sí kò ṣe pé ẹ fẹ́ gba wá lẹ́nì ní ẹnìkan ló máa kú lọ ènìyàn máa wọ kómà àgbowó ẹ̀ ń bí àlàáfíà fọlọ́hún ẹ bá ń gbọ́ lọ́hún tóbi ẹ̀kìbù aláwọ̀ ẹ̀yin olúwa lógógó ìyẹn náà dáa ìwọ ṣáà máa jà kiri gbogbo ẹgbẹ́ ẹ̀ ń ṣe bísínẹ́sì ìwọ ṣáà máa jà kiri brọ́dà mi ẹ pàgbó yí mi ká ilé olórogún ni bọ̀dá yẹn ti wá ẹ rí bóyá ó máa forin sí i á tún jó ṣe ló ṣe bí obìnrin ilé olórogún ẹ wá àwọn tó wá láti ilé olórogún wà láì wọn ṣòro mọ ẹ rí lẹ́gbẹ̀ẹ́ òróró ọ̀rọ̀ ẹ tí ní wèrè ó máa bá yín dín ìgbẹ́ ni kí ló dé tọ̀ọ̀tọ̀ náà kí ló dé tọ̀ náà bóyá kí ló ṣẹlẹ̀ sí jẹnẹrétọ̀ ó jẹ́ kó tán látẹ̀kùn ṣé ẹ ti rí mi dáadáa ẹ ti rí ifo yẹn náà ni àti làpálàpá àtẹ̀lá kò ń ṣerú àwọn ìtàn ṣò lórí àwọn ojú ara àwọn tí yìnyín ó burúkú jáì ẹ bá jáde sọ̀rọ̀. ẹ̀yin tèmi ó dàrọ̀ mi ní wáyé sí ẹ jọ̀ọ́ ẹ bá mi rajà ọdún ẹ ní ìṣòrí burúkú aṣọ ọdún ẹ bá mi rajà ọdún ẹ fẹ́ fáwọn èèyàn ní nǹkan ẹ bá mi rajà ọdún fún wọn ẹ ṣàánú ẹ ní ìṣòrí burúkú ẹ jọ̀ọ́ ẹ bá rajà lọ́wọ́ mi kò ní dà ẹ ṣàánú mi mi ní wáyé tì ẹ fi wọ́n lẹ̀ ẹni tó bá bú wa bí ẹjọ́ bú wa inú wa ń dùn sí Ọlọ́run tó jẹ́ ká yayọ̀ ìṣẹ́gun lórí àwọn ọ̀tá wa wọn ná àwọn ọ̀tá wọn àwọn tó ń ṣàwọn ọ̀tá àwọn tó yẹ kó àti jagun ṣẹ́gun múrin kan tó máa kọ́ ni ajagun àṣẹ́gun ní àjẹ́ nípa ẹgbẹ́ Kristi àní ìṣẹ́gun ó jẹ́ ìrẹ́lẹ́ àti oṣù rí agbára rẹ̀ àṣẹ́gun níwà nípa ẹ̀jẹ̀ Jésù bàbá fún wa níṣẹ́gun nípa ẹ̀jẹ̀ Jésù. Ẹni tá a fẹ́ lẹ́ṣẹ̀ síbẹ̀ ó wá ń jọba àwájú aṣẹ́gun lọ àwájú aṣẹ́gun lọ. Ó ṣé o Jésù ìwà lónìí gẹ́gẹ́ dìdìdìdìdìdì gẹ́gẹ́ dìdìdìdìdìdì gẹ́gẹ́ ó ṣé o Jésù ìwà lónìí ògo sí títí ayé mi èmi yóò máa yìn gẹ́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  Nagode inú tèmi dùn ni tó bá ti di láàárọ̀ pé mo fẹ́ ṣe prayer by morning service inú mi máa ń dùn. Let the spirits of the Lord transform my soul. I will dance like David. Gang, 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 grish. Ṣé àrò pé Ọlọ́run ò pa wá àdẹ̀ ní ṣọ́ọ̀ṣì àìmọye àwọn tọ́lọ́run pè tọmọ wọn kó wọn sí dààmú àìmọye àwọn tọ́lọ́run pè táwọn gan kóra ayé wọn sí dààmú ẹ wò ẹ jẹ́ kọ́wọ́ yín rí báyìí. Ọwọ́ mi máa rẹ funfun nẹ́nẹ́ ọwọ́ mi máa rẹ funfun nẹ́nẹ́ gẹ̀gẹ̀gẹ̀ ọwọ́ mi máa rẹ funfun nẹ́nẹ́. Let me see your hand. Ọmọ rẹ mi before do like this.
do like this jẹ́ ká ṣe competition do like this jẹ́ ká ṣe competition wọ́wọ́ tèmi bó ṣe sexy ọwọ́ arúgbó pẹ́ńpẹ́ ọwọ́ arúgbó pẹ́ńpẹ́ wọ́wọ́ tèmi bó ṣe sexy show me your finger straight it jẹ́ kí n wò straight it show straight show straight show àwa arúgbó nìyẹn lọ́wọ́ kúkúkú bí ìtẹ̀jà koté